wọ́n jí àwọn ọmọ ìmáàmù àgbà àti èèyàn kan gbé sá lọ nílùú ọlọ́gọ́mọ̀. Wọ́n ń béèrè fún 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀. Bàbá àti ìyá ké gbàjarè síta fún ìrànlọ́wọ́ ìjọba. Ó léwu o tí wọn kò bá ṣe ètùtù ikú Àwùjalẹ̀ Adétọ̀nà, ó lè mú ìdààmú bá ìlú Ìjẹ̀bú Òde. Gómìnà Mákindé ṣàbẹ̀wò sí Fresh FM, iléeṣẹ́ rédíò Ayéfẹ́lẹ́ tó jóná, ló bá ṣèlérí ìrànwọ́ fún wọn. A ti ṣe gbáà ni bí bàbá Ọ̀ṣun ṣe ru igba Ọ̀ṣun Òṣogbo lọ́dún yìí o. Òun kọ́ ni ìgbà rírù tọ́ sí, ìyá Ọ̀ṣun kan ló pariwo bẹ́ẹ̀. Ìbànújẹ́ bá ọkàn mi, wọ́n lo àwòrán ara mi fún stíkà. Emerson Kwamtu sọ̀rọ̀ jáde lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní pápákọ̀ òfurufú Ibom Air. Bílíọ̀nù 6 náírà 6 bílíọ̀nù náírà lówó tíjọba àpapọ̀ jẹ ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà, ẹ̀gbọ́n rẹ̀ àti Davido ni wọ́n ń pawọ́pọ̀ sanwó òṣìṣẹ́. Bode George ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Jí ọmọ ìmáàmù àgbà àti èèyàn kan gbé sá lọ nílùú ọlọ́gọ́mọ̀. Wọ́n béèrè fún 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀. Bàbá àti ìyá ké gbàjarè síta fún ìrànlọ́wọ́ ìjọba. Ó mà ṣe o, níṣe ni ètò ààbò tó mẹ́hẹ̀ ń fojoojúmọ́ peléke sí lórílẹ̀‐èdè yìí. Ìkọlù àwọn agbébọn tuntun míì tún wáyé láwọn ìlú kan bíi Àjégúnlẹ̀, Bàbáńlá, Ọlọ́gọ́mọ̀, Sàgbẹ̀, Gànmú, Bánkọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara. Àwọn ajínigbé agbébọn ló ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sí àwọn olùgbé ìlú Ọlọ́gọ́mọ̀ láti bí ọjọ́ 5 sẹ́yìn tí oníkálukú sì sá kúrò nílùú tó fi kú ọwọ́ èèyàn péréte níbẹ̀. Àwọn tó ṣẹ́kù yìí ló gba Ọlọ́run gbọ́ pé kò ní í séwu mọ́ láì mọ̀ pé àwọn agbébọn ọ̀hún yóò tún padà wá ṣọṣẹ́ láabi wọn. Ìkọlù náà ló mú kí odidi ìmáàmù àgbà ìlú Ọlọ́gọ́mọ̀ àti ìyàwó rẹ̀ sá kúrò nílùú lọ sí ìlú Ìlọrin lẹ́yìn tí àwọn agbébọn ṣèkọlù sí wọn tí wọ́n sì jí àwọn èèyàn wọn 3 gbé sá lọ tó fi mọ́ àwọn ọmọ wọn àti ìyàwó ẹ̀gbọ́n ìmáàmù àgbà ìlú náà. Nínú fídíò kan tó gba orí ayélujára kan ló ń ṣàfihàn bí àwọn mọ̀lẹ́bí àwọn olùfarakásá ṣe ń kọminú banújẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ń ké sí àwọn ìjọba láti dìde ìrànlọ́wọ́. Gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ìlú Ọlọ́gọ́mọ̀ Alhaji Umaru Awẹ̀dá ṣe wí, ó ní àwọn ajínigbé agbébọn yabo ìlú àwọn ṣe kọlù sí ilé tí àwọn ń gbé. Ó ní wọ́n jí àwọn ọmọ òun Lukman, Hafiz àti Rafatu tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n òun gbé sá lọ tí wọ́n sì ń béèrè fún 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀. Ìmáàmù àgbà ní látàrí ìkọlù yìí ló mú kóhun àti ìyàwó òun náà sá kúrò nílùú lọ farapamọ́ nílùú Ìlọrin. Ó ní àwọn kò mú nǹkan kan dání torí ẹ̀mí àwọn ló ṣe kókó. Alhaji Umar sọ wípé láti ọjọ́ tí òun ti dé sílùú Ìlọrin òun kò tí ì fojú kan oorun, òun kò tí ì sùn. Ó sọ wípé látàrí ìkọlù tó ń ṣẹlẹ̀ nílùú àwọn, ọkàn àwọn kì í balẹ̀, kò sí ẹnì kankan, kò sí ẹyẹ nílùú Ọlọ́gọ́mọ̀. Oníkálukú ti sá àsálà fún ẹ̀mí ara wọn. Wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Kwara láti gbà wọ́n kalẹ̀ kí wọ́n dìde ìrànlọ́wọ́ fún àwọn, pàápàá jùlọ kí wọ́n sa gbogbo ipá wọn láti rí dájú pé àwọn ọmọ àwọn èèyàn wọn tó wà lákàtà àwọn agbébọn rí ìtúsílẹ̀ òmìnira gbà. Nígbà tó ń sọ ohun tójú rẹ̀ rí ọ̀hún, Alhaji Umar sọ wípé lákòókò ìjínigbé náà ó ní níṣe ni àwọn agbébọn fi nọ́mbà ìbánisọ̀rọ̀ wọn sílẹ̀ pé kí bàbá náà pe àwọn lórí aago fóònù. Àmọ́ bàbá àwọn náà sọ wípé òun kò pè wọ́n, ṣùgbọ́n àwọn agbébọn náà ló tún pe òun lórí fóònù pé ṣé òun kò nílò àwọn ọmọ òun mọ́ ni tí òun kò fi pe àwọn. Àwọn ajínigbé agbébọn náà béèrè fún mílíọ̀nù 10 náírà ẹnìkọ̀ọ̀kan tí àpapọ̀ rẹ̀ sì jẹ́ 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ tí wọ́n ń béèrè fún. Àwọn òbí àwọn ọmọ náà ké gbàjarè síta lórí adúrú owó ìtanràn tí àwọn agbébọn náà ń béèrè fún. Wọ́n ké sí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak kó ran àwọn lọ́wọ́ gbogbo ọ̀nà tí yóò gbà tí àwọn ọmọ náà yóò fi rí ìtúsílẹ̀ òmìnira gbà kúrò nígbèkùn àwọn ajínigbé, kí wọ́n sì wá ojútùú ọ̀nà àbáyọ sí ìkọlù àwọn agbébọn tó ń fojoojúmọ́ peléke sí nípínlẹ̀ Kwara, pàápàá jùlọ àwọn ìlú níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. A ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o, lọ́lá Olódùmarè. Ó léwu o tí wọn kò bá ṣe ètùtù ikú Àwùjalẹ̀ Adétọ̀nà, ó lè mú ìdààmú bá ìlú Ìjẹ̀bú Òde. Àgbà
oyè kan ní ìlú Ìjẹ̀bú-Òde olóyè Razak Adénẹ́yẹ Òṣímòdì tí í ṣe ọlọ́wà ìbẹ̀rù ti Ìjẹ̀bú-Òde àti abọ́rẹ̀ akilẹ̀ Ìjẹ̀bú ti panupọ̀ sọ̀rọ̀ lórí ìṣẹ̀ṣe. ọlọ́wà ẹni tí í ṣe àgbà oyè kẹfà sí Àwùjalẹ̀ lẹ́yìn Òlísà ṣàlàyé pé bí wọn kò bá ṣe orò lẹ́yìn ikú Àwùjalẹ̀ tó papòdà láìpẹ́ yìí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ìgbésẹ̀ náà lè lẹ́yìn tí yóò sì mú ìdààmú bá ìlú Ìjẹ̀bú-Òde. àgbà oyè Òṣímòdì wòye ọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó bá iléeṣẹ́ ìròyìn The Punch ṣe èyí tí fídíò rẹ̀ ń jà rìn lórí ayélujára. àgbà oyè náà wá ṣe ládùúà pé Ọlọ́run kò ní jẹ́ kí ìdààmú bá ìlú Ìjẹ̀bú-Òde lórí ọ̀rọ̀ tó ń jà nílẹ̀ náà. ṣáájú làwọn oníṣẹ̀ṣe ti yarí nípínlẹ̀ Ògùn tí wọ́n ní àwọn ń lọ sílé ẹjọ́ lẹ́yìn tí wọ́n lé wọn jáde kúrò níbi ìsìnkú Àwùjalẹ̀. ọba Síkírù Adétọ̀nà ni wọ́n ṣe ètò ìsìnkú rẹ̀ ní ìlànà ẹ̀sìn mùsùlùmí láì fi àyè gba àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ níbi ètò ìsìnkú náà. ọlọ́wà ìbẹ̀rù ni òrìṣà ló ní adé orí àti ìlẹ̀kẹ̀ tó wà lọ́rùn ọba. ọba tó bá sọ pé òun ò lè máa ṣe ìṣẹ̀ṣe torí kò ṣe ìṣẹ̀ṣe kó tó dé orí ìtẹ́ kò mọ ohun tó ń sọ ni. ọjọ́ kẹtàlá oṣù keje ọdún 2025 yìí ni Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú-Òde ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà wàjà tí àwọn ẹbí rẹ̀ kò sì gbà kí àwọn oníṣẹ̀ṣe wá ṣe ètùtù tàbí ṣe òkú rẹ̀ gẹ́gẹ́ bí àṣà ìṣẹ̀ǹbáyé. àwọn àáfàá ló sin ọba Adétọ̀nà ní ìlànà ẹ̀sìn mùsùlùmí èyí ló fa awuyewuye púpọ̀. ìdí ẹ̀ sì rèé tí àgbà oyè Razak Adénẹ́yẹ Òṣímòdì tí í ṣe ọlọ́wà ìbẹ̀rù àti abọ́rẹ̀ akilẹ̀ Ìjẹ̀bú ṣe ṣàlàyé pé ìgbésẹ̀ náà kò bá ìlànà ìtẹ̀sẹ̀ mu. Gómìnà Mákindé ṣàbẹ̀wò sí Fresh FM iléeṣẹ́ rédíò Ayéfẹ́lẹ́ tó jóná ló bá ṣèlérí ìrànwọ́ fún wọn. Gómìnà Ṣèyí Mákindé tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàbẹ̀wò sí Fresh FM Ìbàdàn iléeṣẹ́ rédíò gbajúgbajà akọrin ẹ̀mí Yínká Ayéfẹ́lẹ́ tó jóná lálẹ́ ọjọ́ Ẹtì Friday tó kọjá. lásìkò àbẹ̀wò rẹ̀ ni Mákindé ti ṣèlérí láti ṣe ìrànwọ́ fún iléeṣẹ́ rédíò náà kí wọ́n lè máa tẹ̀síwájú ìgbóhùnsáfẹ́fẹ́ wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní iléeṣẹ́ rédíò Fresh FM ń kó ipa pàtàkì nípa gbígbé ìròyìn gidi jáde fún aráàlú. Gómìnà wá ṣèlérí ẹ̀ pé òun fúnra òun àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣe ìrànwọ́ fún iléeṣẹ́ rédíò Fresh FM. ó ní òun fi dá wọn lójú pé wọn kò ní jẹ́ kí wọ́n kúrò lórí afẹ́fẹ́ fún ìgbà pípẹ́ rárá. Gómìnà Mákindé kò sa ìkẹ́dùn pẹ̀lú Ayéfẹ́lẹ́ lórí dúkìá ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù tó ṣòfò níbi ìjàmbá iná ọ̀hún. ó ní ìtanijí ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná Fresh FM ọ̀hún jẹ́ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀nà àti wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì pàápàá jùlọ ìjàmbá iná. Mákindé ní òun yóò sọ àsọyépọ̀ pẹ̀lú àwọn adarí iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àti ró wọn lágbára láti lè máa pa irú iná tó jó iléeṣẹ́ rédíò Fresh FM lọ́jọ́ iwájú. ó ní ká ní pé àwọn panápaná ọ̀hún ní irinṣẹ́ tó tó ni wọn ò bá lágbára láti pa iná ọ̀hún àmọ́ ìṣèjọba òun yóò rí dájú pé òun pèsè irúfẹ́ àwọn irinṣẹ́ tí wọ́n nílò níléeṣẹ́ náà fún wọn. Gómìnà ní sí àwọn aláṣẹ àti àwọn òṣìṣẹ́ Fresh FM mo fẹ́ kí ẹ dúpẹ́ lọ́wọ́ Elédùà wípé kò sí ẹni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. nínú ọ̀rọ̀ rẹ̀ Ayéfẹ́lẹ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà fún àbẹ̀wò tó ṣe sí iléeṣẹ́ rédíò rẹ̀ tó jóná àti ìlérí ìrànwọ́ tó ṣe pẹ̀lú. bákan náà ni gbajúgbajà akọrin ẹ̀mí àti pèdèpèdè náà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ Fresh FM fún àtìlẹ́yìn wọn. ṣáájú ni agbẹnusọ iléeṣẹ́ rédíò Fresh FM Samson Akíndélé fìdí rẹ̀ múlẹ̀ pé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM àti ti Blast FM 98.3 jóná gan-an ni. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé irinṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yàrá táwọn akọ̀ròyìn ti máa ń ṣiṣẹ́ àtàwọn irinṣẹ́ mèremère míì ló jóná ráúráú. àmọ́ lọ́wọ́ báyìí ìròyìn míì ti gbé jáde pé Fresh FM iléeṣẹ́ rédíò Ayéfẹ́lẹ́ náà ti padà sórí afẹ́fẹ́ lẹ́yìn ìjàmbá iná tó bà dúkìá ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náà jẹ́. ṣé bí ẹṣin bá dání àtúngùn ni báyìí gan lọ̀rọ̀ ṣe rí pẹ̀lú Fresh FM iléeṣẹ́ rédíò gbajúgbajà olórin ẹ̀mí náà Yínká Ayéfẹ́lẹ́ tó ti padà sórí afẹ́fẹ́ báyìí lẹ́yìn ìjàmbá iná tó ṣẹlẹ̀ níbẹ̀. iná ọ̀hún ló ṣẹyọ níléeṣẹ́ rédíò náà ní nǹkan bíi aago 7:30 alẹ́ ọjọ́ Ẹtì Friday tí ó sì jó irinṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn ọ̀pọ̀lọpọ̀ dúkìá míì ráúráú níléeṣẹ́ rédíò náà. agbẹnusọ fún
Yínká Ayéfẹ́lẹ́ àti Fresh FM ṣàlàyé lójú òpó Instagram iléeṣẹ́ rédíò náà wípé àwọn ti bẹ̀rẹ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ padà. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní inú wa dùn láti kéde wípé iléeṣẹ́ rédíò Fresh FM ti padà sórí afẹ́fẹ́ lẹ́yìn ìpèníjà ìjàmbá iná tó ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ Ẹtì Friday. Ó wá ń fi àsìkò náà dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó fi mọ́ àwọn olólùfẹ́ Fresh FM fún àtìlẹ́yìn wọn. Àṣìṣe gbáà ni bí bàbá Ọ̀ṣun ṣe ru igbá Ọ̀ṣun Òṣogbo lọ́dún yìí o. Òun kọ́ ni ìgbà rírù tọ́ sí, ìyá Ọ̀ṣun kan ló pariwo bẹ́ẹ̀. Ọ̀sẹ̀ tó kọjá yìí ni ọdún Ọ̀ṣun Òṣogbo ti ọdún 2025 yìí parí nílùú Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀kan lára àwọn ohun tó ṣẹlẹ̀ tó jọ èèyàn lójú ni bí bàbá Ọ̀ṣun ṣe gba igbá lórí ọmọdé ọmọ ọdún 7 tó jẹ́ arúgbá ní ọdún yìí tó kọ́kọ́ ń ru igbá náà tí bàbá Ọ̀ṣun sì bá rú léyìí tó lòdì sí bó ṣe máa ń jẹ́ pé wúndíá tí kò mọ ọkùnrin rí ló máa ń ru igbá Ọ̀ṣun lọ́dọọdún. Ọ̀pọ̀ èèyàn ló ń ṣe ní kàyéfì pẹ̀lú bí tọdún yìí ṣe rí. Ìgbà tí bàbá Ọ̀ṣun ru igbá náà ní ìyá Ọ̀ṣun ti ìlú Ìdó Ọ̀ṣun nípínlẹ̀ Ọ̀ṣun, Yèyé Ọ̀ṣunpidán Nathaniel bu ẹnu àtẹ́lù báyìí tó ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìyá Ọ̀ṣun Ọ̀ṣunpidán sọ fún BBC News Yorùbá pé àṣìṣe ńlá gbà ní ìgbà tí bàbá Ọ̀ṣun rù náà lábẹ́ bó ti wù kó rí níbi ayẹyẹ ọdún Ọ̀ṣun Olójúdó ti ìlú Ìdó Ọ̀ṣun tó wáyé lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2025 yìí ní Yèyé Ọ̀ṣunpidán ti ṣàlàyé ọ̀rọ̀ náà. Bí ẹni tí Ifá mú láti ru igbá bá kéré, síbẹ̀ kò tọ́ sí bàbá Ọ̀ṣun láti bá rú. Nínú àlàyé rẹ̀ síwájú, ìyá Ọ̀ṣun Ọ̀ṣunpidán sọ pé ó ṣeéṣe kí ẹni tí Ifá mú láti ru igbá kéré lọ́jọ́ orí. Ó ní ṣùgbọ́n ìyẹn kò sọ pé kí bàbá Ọ̀ṣun bá ru ìgbá náà. Ọ̀ṣunpidán ṣàlàyé pé bí arúgbá bá kéré láti ru igbá bí èyí tó ṣẹlẹ̀ lọ́dún yìí, àwòrò awo ni ọ̀rọ̀ náà kàn. Tó bá rí bẹ́ẹ̀, ó ní àwòrò awo ni yóò ru ìgbá Ọ̀ṣun kì í ṣe bàbá Ọ̀ṣun. Kódà ìyá Ọ̀ṣun Olójúdó sọ pé ọba kò ní agbára láti yan ẹni tí yóò ru ìgbá Ọ̀ṣun bí kò ṣe pé kí wọ́n dífá láti mọ ẹni tó tọ́ sí láti rù ú. Bí kò bá sí àwòrò awo nítòsí láti ru ìgbá, Yèyé Ọ̀ṣunpidán sọ pé wọ́n gbọ́dọ̀ dífá láti mọ ẹni tí yóò rù ni. Bákan náà ni Ọ̀ṣunpidán sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbá tí arúgbá ń rù báyìí ni kò ní ìwúre gidi mọ́ látàrí bí wọ́n ṣe ń fi ojú ṣáájú yan àrùgbá. Ìyá Ọ̀ṣun Ìdó Ọ̀ṣun fìdí ẹ̀ múlẹ̀ pé èyí ló fà á tí àwọn ọba fi ní àṣẹ lórí àwọn atọ́kùn àti àrùgbá Ọ̀ṣun báyìí. Ó rọ àwọn orí adé láti ṣe àtúnṣe sí ọ̀nà tí wọ́n ń gbà yan ẹni tí yóò ru ìgbá Ọ̀ṣun. Ọ̀ṣunpidán sọ pé òun ni arúgbá karùn-ún tó ru igbá fún Ọ̀ṣun Òṣogbo kí òun tó wá lọ́kọ̀ ní ìlú Ìdó Ọ̀ṣun. Ìjọba ìbílẹ̀ Gbẹ́dọ̀rẹ́ ní ìlú Ìdó Ọ̀ṣun wà nípínlẹ̀ Ọ̀ṣun. Kábíyèsí ọba Ọláyínká Oyètúndé sì ni Olójúdó ti ìlú Ìdó Ọ̀ṣun níbi tí àṣekágbá ọdún Ọ̀ṣun Olójúdó ti wáyé. Nínú àlàyé rẹ̀ nípa ọdún Ọ̀ṣun Olójúdó tí wọ́n ṣe náà, èyí tí àwọn èèyàn míì kò tilẹ̀ gbọ́ nípa rẹ̀ rí, ọba Ọláyínká sọ pé bákan náà ni ọdún Ọ̀ṣun Òṣogbo àti Ọ̀ṣun Olójúdó ṣe rí. Ó ní èyí rí bẹ́ẹ̀ nítorí wọ́n máa ń ru igbá nínú ọdún méjèèjì ni. Kábíyèsí Oyètúndé tẹ̀síwájú pé bó ṣe jẹ́ pé wúndíá tí kò tíì mọ ọkùnrin ló ń ru igbá Ọ̀ṣun Òṣogbo, bẹ́ẹ̀ náà ló rí ní ti Ọ̀ṣun Olójúdó. Bákan náà ló ní ọdún ìwúre ní ọdún Ọ̀ṣun Olójúdó, ọdún tí wọ́n fi ń ru ìbí dànù bí wọ́n ṣe ń ṣe lọ́ṣun Òṣogbo. Olójúdó Ìdó Ọ̀ṣun sọ pé nǹkan míì tó so Ìdó Ọ̀ṣun àti Òṣogbo pọ̀ ni pé ẹ̀yà kan náà ni àwọn méjèèjì láti ipasẹ̀ Odùduwà tó so ọmọ Yorùbá pọ̀. Ọba Ọláyínká Oyètúndé wá ké sí ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ láti mójútó ibùdó àṣà ilẹ̀ Yorùbá. Bákan náà ló tún rọ àwọn orí adé gbogbo láti gbé àṣà àti ìṣe ìlú kó wá wọn lárugẹ kí ìdàgbàsókè lè dé bá ilẹ̀ Yorùbá lápapọ̀. Fún ti àṣekágbá ọdún Ọ̀ṣun Olójúdó yìí, omidan Omitoki Adésínà ló ru ìgbá, èyí sì ni ìgbà karùn-ún tí yóò ru ìgbá náà. Ìbànújẹ́ bá ọkàn mi, wọ́n lo àwòrán ara mi fún stíkà. Emansin Kwamtu ló sọ̀rọ̀ jáde lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní pápákọ̀ òfurufú Ibom Air. Arábìnrin Comfort Emansin, ọ̀dọ́bìnrin tí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú Ibom Air dá awuyewuye sílẹ̀, ti ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí. Nínú ohun tó gbé sójú òpó ayélujára Instagram rẹ̀ ni Emansin ti sọ wípé òṣìṣẹ́ pápákọ̀ òfurufú Ibom Air Juliana Edward sí irun àtọwọ́dá frontal wig òhun dànù já nǹkan ẹ̀ṣọ́ ara òhun tó
tó sì tún ba ẹ̀rọ fóònù ìbáraẹnisọ̀rọ̀ òun jẹ́. Ó sọ wípé ìgbójú agansí yìí náà bẹ̀rẹ̀ lẹ́yìn tó jìjàgùdù láti pa fóònù ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ lákòókò àyẹ̀wò nígbà tí bàálù fẹ́ gbéra tí ọ̀rọ̀ sì gbóná janin yọrí sí gbọ́nmi sí omi òtó nígbà tí wọ́n balẹ̀ sílùú Èkó. Emamson sọ wípé òṣìṣẹ́ pápákọ̀ òfurufú náà tàbùkù òun nípa pípe òun ní aṣẹ́wó tó sì dí ọ̀nà òun láti sọ̀kalẹ̀ látinú ọkọ̀ bàálù tó sì padà kọlù òun ṣé òun sì bá síbò. Emamson kọminú pé ìṣẹ̀lẹ̀ náà bà òun lọ́kàn jẹ́. Ó fi kún pé pínpín àwọn àwòrán ẹ̀yà ara òun káàkiri orí ayélujára tó mú kí ìbànújẹ́ ọkàn òun pọ̀ sí kọjá sísọ. Lójú òpó ayélujára rẹ̀ ọ̀hún ló ti kọ́kọ́ dúpẹ́ mọrírì Ọlọ́run alágbára àti àwọn èèyàn tó dúró ti òun digbí tó jà fún òun nígbà tóun wà lọ́gbà ẹ̀wọ̀n. Ó sọ wípé nígbà tóun jáde kúrò látìmọ́lé òun kò tiẹ̀ retí ìfẹ́ àti àtìlẹ́yìn tóun rí ọ̀hún bí irú èèyàn lásán tóun jẹ́ yìí. Ó gbàdúrà kí Ọlọ́run bùkún àwọn èèyàn tó dúró ti òun. Ọ̀rọ̀ lu fóònù rẹ̀ pa kò lu fóònù rẹ̀ pa ló dá yanpanyanrin sílẹ̀. Ó ní ọjọ́ 10 oṣù kẹjọ òun gun ọkọ̀ bàálù láti Uyo lọ sílùú Èkó gẹ́gẹ́ bí òfin ìlànà à ń tẹ̀lé ní pápákọ̀ òfurufú. Arábìnrin Juliana sọ fún àwọn èrò ọkọ̀ bàálù pé kí oníkálùkù lu fóònù ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ pa. Ó ní nígbà tí òṣìṣẹ́ náà dé ọ̀dọ̀ òun jìjàgùdù pẹ̀lú fóònù òun tí ó sì sọ fún òun pé kí òun lu fóònù òun pa. Comfort sọ wípé òun fi hàn pé ọ̀kan lára àwọn fóònù náà kò dáa pé bọ́tìnì fóònù náà ò dáa tó sì sọ fún òun pé òun lè pa fóònù òun láìsí bọ́tìnì ìpa fóònù. Ó ní òun ní fóònù méjì. Ọkùnrin kan tó jókòó sẹ́gbẹ̀ẹ́ òun ló ran òun lọ́wọ́ láti lu fóònù kejì pa. Lákòókò ọ̀hún òṣìṣẹ́ pápákọ̀ òfurufú náà sáfà àkékọ́rí kọjálẹ̀ pé kó lu fóònù rẹ̀ òun pa tó sì tún sọ wípé àwọn ọmọdé sìn. Nígbà tó yá òun yí ojú padà sí ọkùnrin tó jókòó sẹ́gbẹ̀ẹ́ òun pé kó ran òun lọ́wọ́ láti pa fóònù kejì náà. Comfort ní òun sì fi àwọn fóònù méjèèjì ọ̀hún síbi tó yẹ kó wà. Ó ní ṣùgbọ́n kó tó kúrò lọ́dọ̀ òun ó sọ fún òun pé òun ò rí òun ò tiẹ̀ ríro rárá látìgbà tóun ti pa àwọn fóònù òun. Nígbà tí àwọn balẹ̀ sílùú Èkó òun súré lọ balùwẹ̀ láti tura. Ìjókòó òun wà lẹ́yìn ẹnìkan sì wà nínú balùwẹ̀ náà tẹ́lẹ̀. Níṣe lòun dúró fún onítọ̀hún láti jáde kí òun náà lè tura. Comfort sọ wípé nígbà tí ẹni náà jáde òun wọnú balùwẹ̀ náà láti tura. Nígbà tóun ṣe tán òun jáde kúrò ní balùwẹ̀ náà. Òun kò dúró pẹ́ ní balùwẹ̀ ọ̀hún torí pé ibẹ̀ kéré kò rọrùn fún òun láti tura dáadáa. Nígbà náà lòun jáde tóun sì gbé àwọn nǹkan òun láti jáde kúrò nínú ọkọ̀ bàálù náà. Ṣùgbọ́n tí òṣìṣẹ́ pápákọ̀ òfurufú náà dènà de òun kò jẹ́ kóun sọ̀kalẹ̀ láti inú ọkọ̀ bàálù náà. Níṣe lòun sọ fún un kó jẹ́ kí òun kọjá nígbà tí gbogbo àwọn èrò inú ọkọ̀ bàálù ti jáde tán. Ṣùgbọ́n tó kọ̀ jálẹ̀ tó sì ganu sẹ́nu ọ̀nà bàálù tó sì ń fojú burúkú wo òun. Ìgbà náà ni òun yọ fóònù òun jáde láti ṣe fídíò kékeré náà láti ṣàfihàn bó ṣe de òun lọ́nà láti kọjá. Nígbà tó kíyèsí pé òun ká fídíò òun kalẹ̀ níṣe ló taari òun padà tó sì sí irun àtọwọ́dá frontal wig òun dànù já nǹkan ẹ̀ṣọ́ ara òun. Lákòókò tó ń gbìyànjú láti ya aṣọ mọ́ òun lára tó sì jẹ́ kí fóònù òun jábọ́lẹ̀ tó sì fọ́. Comfort ní Ọlọ́run mọ̀ wípé òun kò lè fi ìka bọ àgbàlagbà nímú ẹni tó dàgbà láti jẹ́ ìyá fún òun rárá bó ti wulẹ̀ kó mọ. Ó ní nítorí pé ohun tó ṣe fún òun dùn òun gidi gan tó sì ń pe òun ní aṣẹ́wó ló jẹ́ kóun máa bi òṣìṣẹ́ náà léèrè ìdí tó fi wu ìwà báǹ sóhun. Ṣáájú kóun tó mọ̀ kóun tó ṣẹ́jú pẹ́ àwọn ikọ̀ elétò ààbò pápákọ̀ òfurufú ti ṣùgbà yí òun ká tí wọ́n sì ń wọ́ òun nílẹ̀ fi tipátipá gbé òun jáde wọ́ òun sọ̀kalẹ̀ látinú bàálù. Àkókò náà ni wọ́n ṣe fídíò òun nígbà tí wọ́n fa aṣọ ya mọ́ òun lára tí ọyàn òun sì yọ bọ́rọ́ jáde síta tí ó gba orí ìtàkùn ayélujára kan báyìí tóní kálukú sì ń fi àwòrán náà ṣe síkà ṣe ẹlẹ́yà ṣe ẹ̀fẹ̀. Comfort ní inú ìbànújẹ́ lòun wà báyìí òun kò tiẹ̀ lè jáde bọ́ síta mọ́. Ó ní báyìí òun kò mọ bí òun ó ṣe jáde síta láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò láti gba iṣẹ́. Ó ní kí ni àwọn ọmọ tóun ó bí àti ọkùnrin tóun ó fẹ́ yóò sọ nípa orúkọ òun báyìí. Òun kò lérò pé ọ̀rọ̀ nípa lúlu fóònù pa yóò rí báyìí. Àwọn èèyàn ń fi òun ṣe ẹlẹ́yà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òun pé àwòrán ẹ̀yà ara òun ti wà ní ojútáyé. Bílíọ̀nù 6 náírà 6 billion naira lówó tíjọba àpapọ̀ jẹ ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ẹ̀gbọ́n rẹ̀ àti Davido ni wọ́n ń pawọ́pọ̀ sanwó òṣìṣẹ́. Bode George ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ní nǹkan bíi oṣù kan sẹ́yìn ni awuyewuye bẹ́ sílẹ̀
tí ẹnu bẹ̀rẹ̀ sí kùn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè pé ó fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó gbé wọlé. Awuyewuye náà gbilẹ̀ nígbà náà, ọ̀pọ̀ èèyàn sì ń sọ pé ẹgbẹ́ òṣèlú APC ni gómìnà Ọ̀ṣun náà bá sọ̀rọ̀ láti di ara wọn. Gómìnà Adélékè padà sọ pé irọ́ ni èyí àti pé ẹgbẹ́ PDP lòun tọkàntọkàn lọ́jọ́kọjọ́. Ariwo ọ̀rọ̀ náà sì ṣe bẹ́ẹ̀ lọ sílẹ̀ wẹ́lo láì mọ òtítọ́ ọ̀rọ̀ tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n olóyè Bọ̀dé George, èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ọ̀kan lára ọmọ ìgbìmọ̀ májòbàjẹ́ ẹgbẹ́ òṣèlú náà ti ṣàlàyé pé Adélékè fẹ́ fi PDP sílẹ̀ nígbà náà lóòótọ́. Nígbà tí ó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí lórí ètò orí ìgbóhùnsáfẹ́fẹ́ kan nípa bí Adélékè ṣe fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP, alàgbà Bọ̀dé George sọ pé nígbà tó pe òun lórí fóònù, ó sọ fún òun pé òun fẹ́ fi ẹgbẹ́ PDP sílẹ̀. Èyí jọ òun lójú púpọ̀, ó sì ya òun lẹ́nu. Òun wá sọ fún un pé ọlọ́lá jùlọ rò dáadáa o, ṣé o mọ̀ pé o kò gbọ́dọ̀ sí àṣìṣe kankan báyìí? Ó ní ṣé o rántí bí ẹ̀gbọ́n rẹ̀ ṣẹ̀rùbà wọ́n ṣe lọ? Bí ìwọ náà bá ṣe nǹkan kan tí ẹgbẹ́ fi dìbò abẹ́lé tí wọ́n fa ẹlòmíràn kalẹ̀, ó lọ nìyẹn o. Alàgbà Bọ̀dé George tẹ̀síwájú pé òun mọ̀ pé Adélékè ń gbìyànjú fún ìpínlẹ̀ Ọ̀ṣun, ó sì ní ìfẹ́ àwọn èèyàn rẹ̀ lọ́kàn. Ó ní ìjọba àpapọ̀ kò sanwó tó yẹ kó san fún àwọn ìjọba ìbílẹ̀ lọ́ṣun láti bíi oṣù 5 sí 6 báyìí. Gómìnà Adémọ́lá Adélékè pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ àti Davido ni wọ́n ń sowọ́pọ̀ tí wọ́n sì ń sanwó àwọn òṣìṣẹ́ náà lápò ara wọn. Owó tó tó bílíọ̀nù 5 sí 6 ló ní ìjọba àpapọ̀ ń jẹ ìjọba Ọ̀ṣun, tí ilé ẹjọ́ sì ti pàṣẹ pé kí wọ́n san, ṣùgbọ́n tí wọn kò mú àṣẹ náà ṣẹ. Olóyè Bọ̀dé George sọ wípé lẹ́yìn ọ̀rọ̀ tí òun bá sọ ní òun rí Démọ́lá ní ìpàdé ẹgbẹ́ àwọn, ó sì wá dì mọ́ òun, ó dúpẹ́ lọ́wọ́ òun, ó ní òun kò fi ẹgbẹ́ sílẹ̀ mọ́, ó ń ṣe ẹ̀tọ́ rẹ̀ bí ọmọ ẹgbẹ́, ó sì ń wá sí ìpàdé báyìí. PDP kì í ṣe èmi lókàn, ẹni tó bá fẹ́ díje gbọ́dọ̀ ṣe tán láti figagbága. Nígbà tó ń dáhùn ìbéèrè lórí àwọn èèyàn tí yóò dupò ààrẹ nínú ẹgbẹ́ PDP ní 2027, alàgbà Bọ̀dé George sọ pé ààyè wà fún ìfigagbága. Ó ní bí Goodluck Jonathan, Peter Obi tàbí ẹnìkan bá ṣe tán láti díje dupò, kí ẹni náà tètè mọ̀ pé PDP kò dàbí APC rárá. Alàgbà Bọ̀dé George ṣàlàyé pé nínú APC àti mọ ẹni tó mú kọ́kọ́rọ́ àṣeyọrí dání tí yóò sọ ẹni tí yóò bọ́ sórí àlééfà. Ó fi kún pé ẹgbẹ́ APC ni wọ́n ti ń ṣe èmi lọ́kàn. Ó ní ààyè irú rẹ̀ kò yọ nínú ẹgbẹ́ PDP rárá, nítorí dandan ni kí ẹni tí yóò bá ẹnì kejì dupò wà. Bàbá sọ pé bí Jonathan bá fẹ́ wá dupò ààrẹ, ààyè wà fún nígbà tó jẹ́ ọmọ ẹgbẹ́ ni, kò sì fi ìgbà kankan kúrò nínú ẹgbẹ́ PDP rí. Ó ní ọ̀rọ̀ rẹ̀ tilẹ̀ dàbí ti Donald Trump l'Amẹ́ríkà tó jẹ́ ààrẹ tó tún padà wá jẹ́ lẹ́yìn tí Joe Biden ti jẹ́ tó sì ti lọ, ṣùgbọ́n yóò kọ́kọ́ bá ẹnìkan dupò ọ̀hún ná bí George ṣe wí. Alàgbà George sọ pé PDP kì í déédéé ti ẹnìkan lẹ́yìn àfi tó bá jẹ́ ẹni ọ̀hún ni ààrẹ tó wà lórí àlééfà lọ́wọ́ ló kù. Fún àwọn tó sì ń ṣe ojú méjì nínú ẹgbẹ́ PDP tí wọ́n ń fi apá kan sin ẹgbẹ́ APC àti àwọn tó ń sá kiri nínú ẹgbẹ́ òṣèlú láìsí ìwòye tuntun, alàgbà George sọ pé èèyàn kò lè sin Ọlọ́run àti èṣù pọ̀. Ó ló yẹ kí ẹgbẹ́ gbé ìgbésẹ̀ lórí ṣekúṣẹyẹ tí wọ́n ń ṣe. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.